Ẹ̀yin èèyàn ilé o lẹ ṣiṣẹ́ àlàáfíà ní àbáyín gbogbo lé ńkọ́. Ìyá gist tèmi wọ́n ní ẹ̀gbọ́n kábíyèsí ní gbogbo nǹkan tí àwọn máa ṣe òun ní pé àwọn máa mú Queen Naomi àti ọmọ kábíyèsí Prince Tadenikawo padà wá sínú palace o wípé enough is enough. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká jọ gbọ́ gist. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sórí gist ní gbogbo lé ńkọ́ ṣàlàáfíà ní ẹwà. Ẹ káàbọ̀ sórí Mashola Gist TV. Yorùbá ni mo máa ń sọ lórí channel mi o. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè Nàìjíríà. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ lọ subscribe. So that tí n bá ti post any gist ẹ máa rí òkè òkè. Ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Gist tèmi ẹ̀gbọ́n kábíyèsí Prince wọ́n ní kí kábíyèsí kí wọ́n ṣe kíákíá kí wọ́n mú ìyàwó wọn padà àti ọmọ wọn wá sí palace nítorí wípé kò sí ọ̀nà míì bí kò ṣe pé kí wọ́n padà sínú palace. Ẹ̀gbọ́n kábíyèsí ní tí gbogbo nǹkan ò bá yọjú bó ṣe yẹ kó yọjú wípé àwọn èèyàn máa sọ̀rọ̀ ni. Wípé tí gbogbo nǹkan ò bá rí bó ṣe yẹ kó rí wípé àwọn èèyàn máa sọ̀rọ̀ ni. Wípé family àwọn Ooni Tadenikawo ẹ̀jẹ̀ àwọn ni. Wípé gbogbo nǹkan làwọn fi máa jà tí àwọn fi máa mú Prince wá sí inú palace. Ẹ̀yin èèyàn lé dẹ̀ mọ̀ pé látìgbà tí gbogbo ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ní ẹ̀gbọ́n kábíyèsí ni wọ́n ti ń sáré láti advice wọn nípa bí wọ́n ṣe máa mú Queen Naomi padà wá sínú palace tí wọ́n dẹ̀ ń sọ fún wọn ẹsẹ̀ tó yẹ kí wọ́n gbé. Wọ́n mọ̀ pé nǹkan tó lè mú inú kábíyèsí dùn nìyẹn and the only thing tó lè ṣe ni kí wọ́n support kábíyèsí nítorí wípé kábíyèsí wọn fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré ẹ̀yin èèyàn lé. So ẹ̀gbọ́n kábíyèsí sọ fún Queen Naomi pé gbogbo nǹkan tí kábíyèsí fẹ́ nìsín òun ni bí wọ́n ṣe máa padà wá sí inú palace tí wọ́n dẹ̀ ń jà bí wọ́n ṣe máa mú Queen Naomi padà wá. Ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré o. Ẹ̀yin náà mọ̀ pé látìgbà tí Queen Naomi ti lọ, òun ni kábíyèsí ti ń fight bí Queen Naomi ṣe máa return back to the palace and to the support of the brother. Ẹ̀yin náà mọ̀ pé gbogbo ìgbà tí kábíyèsí ń kó àwọn olórí yìí jọ, òun ni wọ́n sọ fún kábíyèsí wípé kí wọ́n lọ mú ìyàwó wọn padà. Wípé Ọlọ́run fún wọn ní gold. A ti ṣe gist yẹn rí tí ìkan nínú àwọn brother wọn sọ pé Ọlọ́run fún wọn ní gold. Pé kábíyèsí fi gold sílẹ̀. Kábíyèsí lọ gbé àwọn nǹkan tí ò ń ṣe gold wá sínú palace. Ṣé ẹ̀yin náà mọ̀ pé gbogbo àwọn ẹ̀gbọ́n kábíyèsí ọkùnrin náà mọ̀ pé Queen Naomi, she's full of respect, she's full of honour and wọn ò tẹ ojú ìkọ̀kan nínú wọn mọ́lẹ̀ rí látìgbà tó ti fẹ́ wọn ní ìyàwó. Nítorí ẹ̀ ni àwọn ẹ̀gbọ́n kábíyèsí tí wọ́n fi dúró ti Queen Naomi tí wọ́n fight battle Queen Naomi pé rárá o, àwọn fẹ́ ìyàwó àwọn padà nínú palace. Nítorí pé ẹ̀yin náà mọ̀ pé bàbá kábíyèsí gan fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré. Every time ni wọ́n fight for Queen Naomi. Ṣé tí Queen Naomi bá jẹ́ ìyàwó tí ò dá, ṣé gbogbo wọn máa fight for Queen Naomi láti padà wá sínú palace? Ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré. So kábíyèsí ti sọ fún àwọn olórí kan lọ ra ilé. Wọ́n ya ilé tí kòkó wọn fẹ́ jáde nínú palace. Kò dẹ̀ sí nǹkan tó máa ṣe ju pé kí wọ́n ra ilé lọ. Ṣó ti yé yín? Orí kí wọ́n ra ilé yìí náà ni kábíyèsí dúró sí. Gbogbo àwọn tí wọ́n dẹ̀ ń fi ọ̀rọ̀ àbùkù tí wọ́n ń sọ sí kábíyèsí pé kábíyèsí náwó. Wípé wọ́n náwó fún Queen Naomi, wọ́n náwó lavishly fún Queen Naomi. Tá lẹ fẹ́ kó náwó fún tí wọ́n bá ná fún Queen Naomi? Ìyàwó kan tó dúró ti kábíyèsí tó jìyà nìyẹn. Àtìgbà tí kábíyèsí ti fẹ́ Queen Naomi, kí ni kábíyèsí ṣe fún Queen Naomi? So àsìkò wọn ni ẹ jẹ́ kí Queen Naomi gbádùn ayé wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ rádaràda ẹ dákẹ́. Nǹkan tí Queen Naomi gbà ẹ lè gbà. So ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ṣírò ara wa wò.
And àwọn ìyàwó tí wọ́n ń ṣorí kò pé káwọn ò ní kúrò ní palace, àwọn ò ní ṣe kí wọn ò ní choice. Matter ti close, wọ́n ti parí matter. So the best thing tó bá pè yín ò ní kẹ́ lọ gbà létí kábíyèsí fẹ́ tó fẹ́ rà fún yín, kẹ́ fi yẹn kẹ́ fi ṣe cool down sẹ́mi ara yín. Ṣùgbọ́n tẹ́ máa ń yarí tẹ́ bá ní ẹ̀ kúrò ní palace ẹ̀ níralé, ara yín lẹ̀ ń ṣe o, kò sí nǹkan tẹ̀ ń ṣe. So ẹ̀gbọ́n kábíyèsí prince wọ́n sọ fún àwọn olórí pé kí wọ́n lọ ralé. Wọ́n dẹ̀ support kábíyèsí. Wọ́n dẹ̀ ń gbégbèsè láti mú Queen Naomi àti Tadenikawo padà wá sínú palace. Allegedly bá ṣe gbọ́ ni o, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní àwọn olórí ní pé gbogbo owó ni kábíyèsí ti ná lé orí Queen Naomi, pé wọ́n náwó fáwọn. Tí kábíyèsí ò bá náwó fún yín, kí lẹ jókòó sí palace fún? A ti sọ gist yín, kí lẹ̀ ń wá ń bẹ̀? Ẹlẹ́yìn ò náwó fún yín, èyí lílọ ẹ̀ lọ, èyí kúkúrò ẹ̀ kúrò, ẹ jókòó pa sínú palace. Kí ni wàhálà yín gan-an náà? Ẹ mọ̀ bóyá kábíyèsí gan ń ṣèyí kẹ́ fi kúrò ní palace àwọn ni. Ẹ wá ń pariwo kábíyèsí ẹ̀ náwó fún yín o, Queen Naomi nìkan ni wọ́n náwó fún. Tí o ta lẹ fẹ́ kán náwó fún? Tí wọ́n bá náwó fún Queen Naomi, kábíyèsí ti mọ̀ pé gbogbo yín you are full of desperate and jealousness. Ní nǹkan tẹ́ ẹ mọ̀ nínú palace yẹn ò ní competition ni lọ́sàn àti lóru. Ẹ mọ̀ nǹkan kan, ẹ̀yin náà wò láti ìgbà tẹ́ ti dé sí inú palace yẹn, kí ni achievement yín? Yàtọ̀ sí Dr. Elizabeth àti Tèmítọ́pẹ́, ẹ̀yin ìyókù kí ni achievement yín? The only thing tẹ́ ẹ mọ̀ ṣe ni kẹ́ ẹ máa múra, kẹ́ ẹ máa lọ party. Ó ti ẹ̀ tẹ́ yìí Mariam yọ ọlọ́pàá ni, every time náà ń gbọ́pàá tẹ̀lé lẹ́yìn, kò sí any other day. Nǹkan tó mọ̀ ṣe ò ní ọ̀pá, kọ́ máa gbọ́pàá tẹ̀lé lẹ́yìn ṣáà ni. Ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan tó bójú mu. Ọ̀rọ̀ àwọn olórí ti sú kábíyèsí. Ìtorí ẹ̀ ni ẹ̀gbọ́n kábíyèsí fi dìde pé rárá o, ẹ̀jẹ̀ àwọn làwọn máa fight fún. Èyí tó jẹ́ Prince Tadenikawo láti mú padà wá sínú palace. Ẹ̀yin èèyàn lé gist tá gbọ́ nìyẹn ta nìkan mú wá fún yín. Gbogbo etí tó ń gbọ́ mi o, bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi, etí yín ò ní di, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Òkè lọ́lá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all. Thank you so much.